wá sí àkọ́kọ́ tó lè mú yẹn dé ipò tá yóò máa wò lókè róróró oríkèyìn ó láfaradà níbi tó bá mú ọ lọ túlù zaman kọ́ pẹ́ lára àfa rẹ kó lù ọ́ bí omi òjò kó lù ọ́ bí omi òkun níjọ́ tó bá ní mọ́ ọ lọ òkè ni wọ́n ti máa wọ̀ ọ́. èyí lẹ́nu wá sọ̀rọ̀ ìwọ ni èyí tiẹ̀ tá a bá kéwú tẹ́ tá a fà ní oníyọgbà ṣàhádà máa lọ ọ̀tún wa ní sẹ́ẹ̀ ní tẹ́ bẹ̀ mí. wọ́n wọ ẹgbẹ́ rẹ tó wà ládùúgbò kó wọ́n ti wọ jeans wọ́n ti ra plasma tv wọ́n ti ra mọ́tò kù ọ́ sọ wọ́n láìka tí wọ́n bá gbéra wájú ni wọ́n ti bá ọ. bàbá dáàdì mi Imam Hussein wọn àjẹrẹ rere kìí ṣe ń kékèké wọn ni mú yìí jòkó síbẹ̀ o tí máa tún bá gbọ́ ego ń wà nàgà wọn ní jòkó ṣé bọ́ọ̀lù ni wọ́n gbà ní àpéwò lọ́ọ́ jẹ́ láyé wọ́n ti dàgbà 20 ni wọ́n lò láyé fún wa ní sáàmà tẹsẹ̀ yìí ẹsẹ̀ ti yọwọ́ ọwọ́ ti yọwọ́ èmi wá sábà rere mọ̀ọ́dé tí wọ́n máa sunkún ó tún yá ó tún sẹ́kọ́ndì sọ́dọ̀ ya dáàdi wa àti ní sálángángbà náà àwọn olókèjè wọn fọ́n jólẹ̀ wọ́n tún wá rù ó dáàtà ìyá dáàdi mi sì ní epo ní máa ń fọ epo tá máa ń fọ nù adáhùn wọ́n bá fọ epo tán èmi ní kiri ògùsọ̀ lọ nírọ̀lẹ́ àti èèsàn tí wọ́n fi ń ṣe kínní ní àgbẹ̀dẹ tí wọ́n fi ń ṣe ẹ̀rú kọ́ wọ́n máa wò pé èé ṣe àwọn tó bọ̀ mí fìrì ó dọ̀dọ̀ alájí àgbà àwọn ń ba ká bẹ́ẹ̀ ba ká nínú gbogbo wọn lónìí tí mo gbọ́ lọ́wọ́ kọjá kò sẹ́ni kankan láyé mọ́nú wọn àbí màámi kan tó kú náà nù ṣé ń sinra mi nísìn sáyé ò sìn mí njọ́ tí ń rulẹ̀ ká ojú ò tì mí ojú ń tì ọ lẹ́yìn àfa rẹ pé àfa rẹ yẹ ká lọ ó rẹ jẹ́ lọ pààrọ̀ fìlà tó ní ẹ̀wọ̀n lóde àbíwọ́ èyàn mọ́ lóde ọ̀sàkọ sáyé rẹ lẹ́wọ̀n ni kódà níbi tó rí ibú dé nísìnyẹn ní kíni àárọ̀ máa sa owó lóde mọ́ ẹ bá náwó síwájú atẹ́gùn gbowó lọ sọmọ kí o tún fẹ́ mú owó mọ́ kálukú ti mọ ọmọ kí o lẹ́yìn àfọwọ́mà ni owó tájọ pín lé kí ni pa ilé rìn nítorí da ayérú ni sọ àwọn ọlọ́jà àgbà lẹ́yìn ọ̀fọ́ àgbà wọn ò ríra wọn tàbí wọn ṣe àgbáyé tàbí wọn ní ẹgí wọn ò rí ara wọn lẹ́yìn alájí àgbà ọlọ́run ayé ọmọ rí ẹ. Allah ẹ̀yin ọmọ kí ó tẹ̀ lọ ná iye fìlà tó wà lórí àfa yín. أيها العبادي ما شاء الله سلامي على المختار من خيرات الأمم وأكرم مبعوثه به قد ختم سلامي على من سار ليلا إلى الهلا وكان له جبريل من جملة خدم سلامي على من شق جبريل صدره صديرا ولم يشكو لذلك من ألم سلامي على طه وياسين والضحى سلامي على الممدوح في النون والقلم سلامي على موضع للناقة تشهدي بأني رسول الله قالت له نعم سلامي على من قال يا رب أمتي أجره من النيران قال نعم نعم ألا يا رسول الله يا خير المرسلين عليك صلاة الله لا تتناهى
وسناها والله أعطى للنبي محمد فضلا به قد زاده تكريما. اللهم صل على روح سيدنا محمد في الأرواح صلى الله عليه وسلم. صل وسلم على جسده في الأجساد. صل وسلم وبارك على قبره في القبور صلى الله عليه وسلم. اللهم بلغ روح سيدنا محمد صلى الله عليه وسلم تحية والسلام. آمين. صلاة ترضيك وترضيه وترضى بها عنا يا رب العالمين. آمين. ويوم وصول الهاشم إلى الدنا لا طيب أيام لقوم محمد. ìgbàtà ní yorùbá nábì kí la pè fún. وما هو إلا رحمة الله للورى هدى الله للأكوان خلق محمد تجلى الله نورا بذاته bàbá wa jí ẹbí ọjọ́. ويشهد في ذا الوقت فهم محمد bàbá wa jí irin bàbà. أردت نبي الله طه محمدا Sheikh Saleh. رجائي يوم البعث صحبة أحمد ibo rẹ̀ mi lọ fanu. وفي هذه الدنيا إليه مقاصدي وغاية قلبي في وداد محمد Sheikh Abdul Latif. جلوسي قيامي أو منامي بالليلة على هوب طه كلها لمحمد كلامي وشأني حركتي ثم الأقلق سروري وحزني في اشتياق محمد ففي حال نومي ثم في حال أقوتي أجرد شعري ذكر طه محمد فلا ظاهر إلا بأفضل مرسلين ولا باطن إلا بياسي محمد لدى الله هذا العبد مختار خلقه شهدنا وقلنا طاعة لمحمد ألا من يسى مختاره خاب مقصدا Yehudi. عسى ربنا ختم عدو محمد سماء فوق كل سبع تلبية النداء رأى ربه بالعين عين محمد وقال له مولاه أهلا ومرحبا بعبدي وهبي مصطفى يا محمد دمائي وجسمي قد تصلي على الذي له في فؤادي مستقر محمد رأى فله موسى وقال لربه
ولا دمني يا ربي في حزب أحمدي وقال له خذ ما أتيتك شاكرا فإنك عندي لست مثل محمد فإنك عندي لست مثل محمد صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة الرحمن يا ربي بالمصطفى العدناني فاغفر ذنوبي ثم أصلح شأني صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة الرحمن الحمد لله الذي أعطاني هذا الغلام طيب العرضاني صلى عليك الله يا أدناني يا مصطفى يا صفوة الرحمن gbogbo wa tí àánú Ọlọ́run àti ìfẹ́ tí gbogbo wa ní sí Ànábì Muhammad wa bi hubbi salihin kí ni yẹn ń dún gbogbo dárúkọ wa báàsì ẹ ti pọ̀ jù. àti ìfẹ́ tá a ní sáwọn ẹni Ọlọ́run àwọn tó ṣe pé ma aflaha man aflaha illa bi suhbati wa khidmati man qad aflaha. Allah. man aflaha ẹni bá ṣoríire man aflaha kò kọsẹ̀ sóríire kò sàdédé ṣe a lè tún lọ́wájú ká tuntun padà sẹ́yìn man aflaha man aflaha man aflaha ma aflaha illa bi suhbati wa khidmati man qad aflaha. tẹ̀bá ń pẹ́ nìkan sóríire lọ́gbọ́dá mà sóríire oríire ṣe sí yẹn máa ń hẹ́lẹ̀ bí òkúta. báńkọ́ lágbájámọ̀ lálùbáríkà báńkọ́ illa bi suhbati wa khidmati man qad aflah. man jalasa al-atara. wa man jalasa al-atara taba bi tibihi. ومن جالس الحداد لا السوائد عليك بأهل الخير إن شئت صحبة عليك بأهل الخير إن شئت صحبة ففي صحبتي أخيار تلقى الفوائد. ẹ jọ̀ọ́ àárín ìmọ̀láwà yìí ń ṣe ìtàsùn bẹ́tà. عليك بآل الخير إن شئت صحبة ففي صحبتي أخيار تلقى الفوائد. في صحبة الأبرار وفي صحبة الأبرار تلقى الفوائد. ففي صحبة الأخيار تلقى الفوائد.
من جالس العطار عليك بالصحبة عليك بأهل الخير إن شئت صحبة. àti ọlọ́wọ́ bá الله ẹ̀sìbí Allah الله. àwùjọ tá a wà yìí àní máa kọ́ ọ kí wọ́n tó wù yẹn ní Allah wí dáadáa jèrè tó bá ṣe mí nìwọ ẹni tó wà nígbẹ́ mi ó rè ní jákèjì tèmi lọ. عليك بأهل الخير إن شئت صحبة. àwọn èèyàn nínú Muhammad صلى الله عليه وسلم. tó lè wí yìí jákè tó lè wí jákè mọ́. ففي صحبته الأخيار تلقى الفوائد. arábì tó sọ̀rọ̀ tí ò látakò. صلى الله عليه وسلم. ají ẹbí ọjọ́ tí ò látakò. ó ní máa ń sá àkúlùkù àdábà nafsahu. الله. ẹjọ́ ìyá wa torí Ọlọ́run tí mo ti pàdé lónìí kọjá kẹ́ dààmú láàmú níbi. عليك بأهل الخير. الله عليه وسلم. إن شئت صحبة. arábìnrin gbogbo ẹni tí ò bá ti níwà tí ò bá níwà kódà kó lọ kéwú lọ́rùn ọ̀dàbà nafsahu yóò fìyà jẹ̀mí ara rẹ̀ yóò làálàá ṣe àlùbáríkà ò ní sí fún un. tọ́lá yẹ àfáà lónìí àwọn àdàbí mutala ẹtí àgbà fi jọba lórí gbogbo ayé ẹ ti gbé kalẹ̀ ẹ ti lọ kásàkásà. kó máa ya lọ kí ló kàn mí wíwá sí bá ya kó ya. عليك بأهل الخير إن شئت صحبة. bọ́lá ti fún alájí àgbà ní kéwú tó ẹ̀kọ́ bò mọ́lẹ̀ gbogbo ẹ̀dá tó bá ti lè lẹ́kọ̀ọ́ àṣírí rẹ̀ ò ní tú ayé ò ní mọ bí ó mọ yóò command respect wọn náà kì í tọ́ yan kódà ó sì ṣe wọn ò ní tú láṣìírí lónìí kéwú lẹ̀ ń rú ká bí omi òkun wọ́n tẹ́ fi lo kéwú kò sálùbáríkà wọn lónìí. عليك àmọ́ yẹn tí ò dé fìlà tó lè kọ́ yín ní kéwú. tẹ́ ẹ̀ máa wù wọ́n báyìí pé àwọn wọ̀nyí wọn ò pè ní ẹ́ yóò kàn máa wọ pé tó ọlọ́run lẹ́yìn ó fà fà jẹ ni wò lẹ́ kéde bí ibà ṣe bọ́ náà kéwú bà sí rí wọ́n bá ti ń wí tì wọ́n kàn máa ná ọ lówó mélòó kan ló yẹ kó gbá máìkì mú láyé. àfihàn bá níbi òsínbì yìí ni. عليك بأهل الخير إن شئت صحبة. yòbó dáadáa. وفي صحبة. bàbá wa àjàràmàjì rí ń bọ̀ bá kà nípa bá kí owó kùnà tí wọ́n gbà ń padà gbà lọ́wọ́ yín oníkẹ́ máa ṣe yín ọjà tẹ́ ẹ bá ná lójú wa kárí mi ti wọ́ ẹ lọ́ máa ná ní kọ̀rọ̀ bàbá ló lò ní tó bá ti yẹ wọ́n lónìí owó kọ́ ni wọ́n nídìí lónìí yíyẹ wọ́n ní àṣepẹ́ pèdè ń wò yín ni ẹ wá fún àfa wa lówó òdìyẹ ẹ fẹ́ ẹ máa fún wa lówó ẹ máa fún wa ká tó débì. owó tó yẹ kẹ́ pé fún àwọn tó wá ẹ tún wá ń gbà fún wa ẹ má gbà fún wa ibi tí wọ́n jòkó lè ní ẹ rà fún wa ibi tí wọ́n jòkó lè bàbá ẹlòmíì ò ní débẹ̀ tó fi lọ́wọ́ lọ. ṣé n sọ̀rọ̀ àbí n máa ṣe tẹ̀lé. عليك بأهل الخير إن شئت صحبة. gbogbo arúgbó dé wọ́n ń kúnlẹ̀ fún wa. àwọn kí ẹnì kúnlẹ̀ ń bàbá kan ti kọ̀ kí wọ́n tó dé orí ebè ní ẹ̀bà lẹ́nì. ẹni bá yìnbọn níbi òní ṣòfò. ففي صحبة yòbó dáadáa. الخيار تلقى الفوائد. ẹ jọ ìwọ tó ọlọ́run lè ṣe khidma ọlọ́run lè kẹ́ ọ ni kò ní gẹ̀ ọ
bọ́ọ̀ bá jalè kéwù ọ̀ lè jalè àlùbáríkà àfi kọ́ rin ọ̀nà àlùbáríkà kó tó ní. àwọn alájí àgbà Allah khidma ni wọ́n ṣe àfa àgbà wọn mú alájí àgbà lọ́kọ̀ọ̀rọ̀ ó ní sọ fún òjò kó rọ̀ òjò rọ̀ ọní ó dá òjò dá ó ní jẹ́ ọmọ yìí òjò tó rọ̀ bàbá ní ìmọ̀ iye àfa àgbà láyé ò ní mọ iye ìmọ̀ tó ní. Allah kódà ìmọ̀ tí ò tí ì dáyé ńgbà tó ń ké lọ́wọ́ ẹ̀ tí mọ̀ náà bá dé ọ̀tún mọ̀ ju ọ̀ lọ. alayka bi ahli khairi. jẹ́mọ́ ẹ̀ ní náà ẹjọ́ sílẹ̀ ò dágún. in shi'ta suhbatan. ẹjọ́ sílẹ̀ ò dágún. fafi suhbatil abrari talqal fawaida. lára àwọn àfọ àtàlájí àgbàgbà fún Sheikh Junaid tí bàbá gbé àwọn àfáà ni mo gbà fún wọn torí àtẹ́tìdà sáwọn kan àfáà wá sí ni bẹ́ẹ̀ bá ní wọn ò sí olúwe ò sí ni gbogbo tíjọ́ ọmọ kéwù bàbá àtọmọ ọmọ kéwù ntọ́lọ̀ bùn alájí àgbà ẹ̀tọ́ ní kọ́lọ̀ mọ́ bùn kò fẹ́ lu ayé tiẹ̀ lónìí tó bá ti ní kọ́lọ̀ mọ́ fún ọ ní tẹ̀lifẹ̀ alájí àgbà ọ̀ lè ráyè ṣe bí tiẹ̀. gbogbo ọmọ ọlọ́mọ tó bá ti sọ̀rọ̀ tí sọ̀sọ̀ bàbá rẹ̀ yóò kábùkù lé bàbá ń bàbá. wa man dalasa atora alayka bi ahli khairi. dákun tó bá bẹ́ẹ̀ ga lọ́wọ́ rẹ̀ tọ́lọ̀ ti pèlè èèyàn iṣẹ́ ìtẹ̀sọ̀rọ̀bà. shi'ta suhbatan. báàsì yẹn pọ̀ dínkù dáadáa táfi ló tó sọ àwa ń lo irinṣẹ́ wọ́n kó wa ni àwa là ń lo irinṣẹ́ àwa ń lo irinṣẹ́ tó bá sì wá kí ọlọ́fà á fi irinṣẹ́ wa hàn tàbí ẹsẹ̀ wá sí. alayka bi ahli khairi in shi'ta suhbatan. tó bá wọ́n ni tó ń rìn mọ́ ẹ̀kọ́ ojú sí mi ń bí tó fara gbolẹ̀ tó fi dókè bàbá kan ń bẹ tó bá ti gòjìká wọn wọ́n mú ọ débi tí wọ́n wà nísìn. Allah. wọ́n ń bẹ dì sí náà. ففي صحبة الأخيار تلقى الفوائد. kọ́lọ̀ fara gbolẹ̀ fáwọn tó ti gan تلقى الفوائد gbogbo ohun tí tó fi wúlò láyé rẹ ara wọn lọ ti rí. Allah. ẹ jọ. ومن جالس العطار. ọ̀rẹ́ tí ń kọ́ man jalasa ومن جالس العطار طاب بطيبه. ẹ̀ka ẹ̀yẹ mẹ́tí ẹ̀kọ́ wá fún wa mọ́ wáyé má. gbogbo ẹ̀dá tó bá lọ jòkó tiẹ̀ ní tùràrí. طاب بطيبه. tùràrí tí rùn nígbà ẹni tó lọ jòkó tì tó náà bá délé yóò rùn tùràrí. wọ́n máa ní ẹ̀dá nǹkan ara ni a ní ó ti lọ fara ti ẹni tó ní òórùn lánàá òórùn gidi. ومن جالس الحداد لا السوائد. gbàtọ́ yìí bá lóye mi lọ lẹ́nu. ومن جالس العطار طاب بطيبه. tí ẹ bá lọ jòkó. ومن جالس الحداد لا السوائد. Abu Khalifa ẹjọ ẹka a ti wà lórí iṣẹ́ ẹ̀yin lẹ pè mí. bẹ́ẹ̀ bá wá alágbẹ̀dẹ lọ ilé ẹ̀kọ́jú síbí alágbẹ̀dẹ lẹni tí ń rọrin àgbẹ̀dẹ ni mi tí wọ́n ti ń rọrin wọ́n gbé èèyàn lágbẹ̀dẹ alágbẹ̀dẹ ibi tí wọ́n ti ń rọrin òun làgbẹ̀dẹ ẹni tí ń rọrin ni alágbẹ̀dẹ. ومن جالس ẹ tó bá lọ kí
haddada alágbẹ̀dẹ tó lọ kí sí àgbẹ̀dẹ laqa sawaida. ní mo títí ń rọrin ìgbà tí ó bá yẹ lọlé yóò fara kó èédú wọ́n máa ní ẹ rọrin ni a ní mo wọ ẹni tó rọrin lọ ni ọ̀rọ̀ khidma náà ní sọ ma aflaha man aflaha illa bi suhbati wa khidmati man qad aflaha. Allahu akbar. Sheikh Junaid radiyallahu ta'ala anhu. tálẹ̀ jí àgbàgbà fún òun ló wá sọ̀rọ̀ mẹ́rin tí mo fẹ́ sọ yìí kí n tó bọ́ síbi tẹ́ bí mi torí ọ̀rọ̀ ní Muhammad sallallahu alayhi wa sallam. wa man jalasa al-attara taba bi tayyibi. bàbá wa jí ẹbí ọjọ́ bàbá jí bàbá imam bàbá ikú náà ojú òní ẹ ti kó dáadáa. Sheikh Junaid ló wá sọ̀rọ̀ yìí ṣe ilé kẹlẹ̀ yín wà òṣèlú mo bá ròyìn àtiwé. wa man jalasa al-attara mo bá ròyìn àtiwé yín. taba bi tayyibi. wa man jalasa haddada laqa sawaida. òun sì yẹ tẹ́kọ̀ o ara àdéhùn nù. bàbá Sheikh Junaid radiyallahu ọlọ́kùn fọlá nbẹ́ríkà rẹ̀ àmín. ó ní arba'un Naam. ẹ dákun mọ̀ kọ́ ẹ dákun ẹ farabalẹ̀ kọ́ ni. ó ní nǹkan mẹ́rin kan bẹ arba'un nǹkan mẹ́rin kan bẹ. ń gbèsè bá àti ìmọ̀ mẹ́rin ọ̀tẹ́lẹ̀ lójúlójú lẹ arba'un. tarfa'u al-'abda nǹkan mẹ́rin kan bẹ o ẹ dákun mẹ́rẹ̀ẹ̀rin bẹ́ẹ̀ bá ti ní mẹ́rẹ̀ẹ̀rin ẹ dákun àbí zimura kí mo wáyé ni bẹ́ẹ̀ni. síbẹ̀ ẹ̀kọ́ ni níbi tí ẹ ti tú kéwú désàlẹ̀ kòkò ọ̀ọ́kẹ́ olódò alájí àgbà àbí ẹ̀ka wọn ọ̀ ní mọ kéwú wọ́n tẹ̀lé ọdẹ bẹ́ẹ̀ ni. والفاق أنفل تهكل والفاء أنفل تهقل تمخرف لكل أدب. الديد إرشاد العرب العرب المدب. أنا الأديب أسلجتي بشجرتي واليهود أني أريد نبي. دجيج دوجي أخرب دار مكذبي على جميع آلجتي أتى إليكم أبابي. أنا لأديب أحمد اسمي لبيب سكيبي. àfàgbà ní ẹtún tuntun bá yà lára igi mi tó náwó báyìí ó ju odidi igi bòmí lọ. Allah. ibẹ̀ kí n lọ lónìí. àwọn ní nǹkan mẹ́rin tẹ̀lé fọlọ́ abdẹ̀ ní máa gbé ẹrú lọ sí ìlà àlà darajati ìlà àlà darajati. nǹkan mẹ́rin tí mo fẹ́ sọ yìí ní máa mú yàn tó fi máa wó lókè ìlà àlà darajati wọ́n máa wó lọ sí òkè réréréré wà ń kọ́lá amaluhu wa ilmuhu. Sheikh Junaid ó ní wa in qalla amaluhu wa ilmuhu. kódà kó ṣe pé iṣẹ́ rẹ̀ ò pọ̀ kò yẹn náfìlà bíi ẹgbẹ̀rún rákà kò lè ṣẹ́jú tẹ̀sùbá kan lọ yípo amaluhu nù kò lè yànjú náfìlà rákà méjì lọ wa ilmuhu. kódà kó mọ̀ ké mọ̀ ká mọ̀ kó mọ̀ ké ń pa kí màá rí ó kéré tó bá ti lè ní mẹ́rẹ̀ẹ̀rin yìí yóò máa gbé lọ ìlà ààrẹ darajati. ẹ jọ ṣé mo lè kà á o tẹ́lẹ̀ kẹsẹ̀ fìlà àkókò kó ni ẹ ti kéwù jù. kéwù tí ní kéwù
èmi lọ́mọ kéwù yìí. jẹ̀mọ́ ọ̀dọ́ mi lónìí mẹ́rẹ̀ẹ̀rin bẹ́ẹ̀ ni wọ́n lọ sí wàásù lọ́rọ̀ bàbá oyè kan ẹ̀ mọ̀ gbọ́ ẹ jẹ́ n sọ tẹ́ ẹ bẹ̀ mí ntẹ́ ẹni wọ́n sọ kàn. bàbá àgbà ẹ̀yin kọ́ àṣì àkọ́kọ́ alihilmu àṣì àkọ́kọ́ tó lè mú yẹn dé ipò tá yóò máa wò lókè róróró oríkèyìn ó láfaradà níbi tó bá mú ọ lọ túlù zaman kọ́ pẹ́ lára àfa rẹ kó lò ó bí omi òjò kó lò ó bí omi òkun níjọ́ tó bá ní mọ́ ọ lọ òkè ni wọ́n ti máa wọ̀ ọ́. èyí lẹ́nu wá sọ̀rọ̀ wo ni èyí tiẹ̀ tó o bá kéwú tẹ́ tá a fà ní oníyọgbà ṣàhádà máa lọ ọ̀tún wa ní sẹ́ẹ̀ ní tẹ́ bẹ̀ mí. ẹ ti gba ṣàhádà tẹ́ fi sáyẹ́rẹ́ǹtì ilé ẹ̀ ń bèrè freedom ẹ̀ ń bèrè freedom kéèyàn ó jẹ́ orí erin ó yá ju ìrù erin ó yá dorí eku lọ kọ́ wà lọ́dọ̀ àfa kan mọ ọ̀ràn ṣẹ́ká kọ́ mọ kọ́lù kọ́ mọ ara mọ́tò ó yá ju kọ́ dá dúró lọ́tọ̀ nílé bọ́yàwó rẹ̀. tẹ́wọ̀ ṣe àgbáyé ṣé ìpìlẹ̀ bọ́lọ̀ iṣẹ́ àlàyé gbọ́dọ̀ ní ń jẹ́ bàbá ló ràn mí wá bì í iṣẹ́ bàbá mi wá jẹ́ wọ́n sì jẹ́ gbogbo ayé tẹ́ yányán. ìwé bọ́ọ̀ nínú tíra rí ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ náà àfáà mi wàláhì tẹ̀lé alájẹ́ kò sí ní purọ́. méje rọ́pù kàgbẹ̀n ìjì ẹ̀ bá rọ́ lẹ́nu wọn rí. ẹ wo ìgbà alinkiyar. wọ́n lò fà á wọ́n sì ju àìmọye ẹgbẹ́ wọn lọ. ìfaradà làkọ́kọ́ o ẹ̀yin ẹlẹ́gbẹ́ mi tẹ̀ ń kéwú lọ́wọ́ wọ́n mọ̀ tàn yín ọjà wa bí gbà lọ kọ́ lè rí kéwù rẹ lò kéwù ó wà lẹ́yìn àfà àwọn ẹ̀ka ń tẹ̀lé mi ká ní àwọn ọmọ kéwù wọ́n ti kọ́ ni wọ́n ti ní mọ́tò lọ sí ṣọ́ọ̀bù ara rẹ̀ àwọn ọjà tí wọ́n bọ̀ ná. àìmọye tó lóun jù ọ lọ bí lábọ̀nbọ̀n wọn ò rí star jánásì fún ni. wọ́n lóhùn àwọn káfá àti ó lò wọ́n tá yóò fi mọ̀ wọ́n wọ́n kàn ń lò lẹ́yìn àgbo ni. béèrè kejì èmi ń lọ lẹ́nu. ọ̀tàwádùn bẹ́ẹ̀ bá ní ìtẹríba gbogbo ẹ̀dá tó bá ní ìtẹríba sọ́mọ̀ ni wọ́n ti máa wò ó wà ń kọ́lá àmẹ́lùkù wà ilmuhu. ẹlẹ́ẹ̀kejì nu ìtẹríba òmòfin ní ẹ má kú ònà ọgbà lájí àgbà má kú ònà ọgbà lájí àgbà tó bá sì ní kọ́ mẹ́jọ bàbá pẹ̀lú ìwà kan ọ̀fẹ́ sórí ire mọ́nu. ìwà wo ló wà náà ọ̀tọ̀ lóko fi jọ wọn sálágọ̀ ní ẹni wọn ò gbọ́ níbi tí ẹ lọ ni wọ́n wò. onírárá o ọlọ́mọdé ojú àlájá wà pẹ̀lú ìyẹn nínú kọ́kọ́ pẹ́ láyé bí wọn àbí kí nǹkan sí ọkọ tó lọ. ṣé n wí kẹta àbótó. rijalu ulu ba'sin shadidin wa najidatin. chief osiwa ẹlẹ́ẹ̀kẹta wasakhaa'u ẹlẹ́ẹ̀kẹta nu bẹ́ẹ̀ bá lè tọrẹ bàbá tó lè tọrẹ ìkọlẹ̀ amaluhu wa ilmuhu sọ́mọ̀ ni wọ́n ti máa wò gbogbo ẹ̀dá tó bá ti lè tọrẹ ẹ̀ lè ta tẹ́ǹtà àbùkù kó mu pé lára àwọn tí ẹ fẹ́ lò nínú iṣẹ́ kún lọ́ba tí ẹ jẹ́ ó ti tọrẹ fún wọn ọlọ́rẹ̀ kó ayé já wọ́n lè ti gbà mú. wa husnul khuluqi
ẹlẹ́kẹ̀rin nu kéèyàn wá ní ìwà gbogbo ẹ̀dá tó bá níwà kódà bí màá rò bá pọ̀ àṣírí onítù sánmà láti máa rí ẹja wa mú kàn bẹ alikhidma sìn ìfarasìn sẹ́bà náà ni ẹ̀ dáhùn sọmọ kí ó nìkan ní sìn ni ẹ̀yin obìnrin kan ó sìn obìnrin tí bá ń ṣe bí ọkọ láyà sí ọkọ rẹ̀ nìkan tí o rí pé òun ṣe khidma gbogbo àlùbáríkà ọmọ rẹ̀ ọkọ rẹ̀ kàn fẹsẹ̀ parẹ́ ni èmi kàn káràn sùn èmi kàn lè sìn wọn mo ní jiyàn ọlọ́ọ̀jì àmàlà róò ramala sọlẹ́sẹ̀ tí ń pọ̀ ayé ọmọ rẹ̀ ní fún ká wọn. gbogbo wa tí àwọn òtá rí bá ti rí ẹ bá kí àwa ẹ bá kí ẹ̀yà wa tí wọn ò gbègbè lẹ́nu bàbá wa. ká tún ẹ kí tá a bá délé khidmati ẹ̀sìn bàbá wa níjọ́ tí wọ́n ń tú etí ìró wọn tí wọ́n ń kó wọn tí wọ́n ń ná tí wọn sì pariwo pé ẹgbàá mi ará àdúgbò ọkọ mi fẹ́ hàn mí lé mà nígbà tí ìgbà tí wọ́n fẹ́ fẹ́ àfáǹgbà náà ọ́ sáì fún yà ni mọ̀lẹ́bí wa pọ̀ ọ́ tì tó bá yí wọn wà lé o èé mo ti gbọ̀ ń wá àwa èrè mo ti gbọ̀ ń wá làjòkó yìí lẹ́yìn tẹ́yìn omi ò lè ṣe mọ́lò ẹ̀ lè ṣe kídímà ọkọ̀ rẹ̀ ń sún lé mẹ́rẹ́ǹtì wọ́n mú jọ́tọ̀ sí lé ọmọ rẹ̀ náà ní kọ́lé nù ọ yìí pé mo ti ralẹ̀ ẹgbẹ̀ẹ́ máa kọ́ ẹ sì máa fò kọ́ mi sí i. tẹ́nàntì wa lu wa ní ẹ̀dá kan bàmí débì kan àṣekínní kékeré kan ẹnìkan sanwó tani ma táìsì tí ó lọ máa jà tani wèrè ẹ sọ fún pọ̀ kọ́lé èyí kí mo fẹ́ sọ lónìí kídímà mo fẹ́ sọ. ẹ̀yin ọmọ mi sóyá ẹ̀ sì gbóyà ni àyà kan tó lè mú yẹn request fún kídímà ẹ̀ gbọ́ òun náà ni nígbà tí Musa sọ fún Khidiru bóun ló ṣe béèrè ńjọ́ náà. bisimilahi rahmani rahim. ọmọ mi. qala lahu Musa hali attabi'uka ala an tu'allimani mimma ullimta rushda. iye fọ́tò bá jẹ́ ìdákan lọ́jọ́ kó olóòrùn ní bá tiẹ̀ jẹ́. Musa request ẹ̀kọ́ sísú bíi lọ́dọ̀ Baliyam Khidiru tó ṣe pé gbogbo ẹ̀dá tó bá ti kéwù kàn tó bá mẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀ kò gbọdọ̀ mọ̀ mọ̀ nǹkan ṣé lè dagun tó bá mọ àwọn ọkọ̀ tí ń jẹ́ tó bá pè wọ́n nísìn ìmọ̀ ọmọ wọ ọ̀ka ni àwọn bàbá tí wọ́n mọ̀ náà náà jókòó yìí kí lèmi dá mọ̀. qala lahu Musa. Musa sọ fúngbà tí ẹ pàdé nígbà tó ṣe bàbàrà Musa wá ní. hali attabi'uka. ǹjẹ́ mo lè tẹ̀lé ọ ẹ dákun ẹ má pariwo mọ́ torí Ọlọ́run. ǹjẹ́ mo lè tẹ̀lé ọ. ala an tu'allimani mimma ullimta rushda. ala an tu'allimani rushda mimma ulimta. nínú tó wà lára rẹ nínú ìmọ̀ gidi sọ́wọ́n ni máa tẹ̀lé kí n máa ṣe kídìmọ̀ rẹ kọ́ tiẹ̀ yọ̀ǹda díẹ̀ fún mi. mimma ló pè mimma ulimta ìránṣẹ́ fi mọ́ ala an tu'allimani rushda mimma ulimta. ká jẹ́ ntukẹ́ bó ṣe wà yá kò ń ṣe é. àwọn ọ̀rẹ́ mi bẹ̀ sí mi ni. sallallahu alayhi wa sallam. àsìkò tí o bá sí khidma tí o bá sí múrísìdù ọ̀ lè mọ̀nà khidma ṣíṣe ìfaragbọ́lẹ̀ ìsinmi àwọn ọ̀rẹ́ mi bẹ̀ sí mi ni. bàtà ìbò rẹ kò sọ̀rọ̀ mọ́nu. ó dáa ǹjẹ́ a lè sìn yàn baba wọ́n béèrè ẹ̀yin ní kéwọ́ ọ̀gẹ́dùn wọn. àwọn subhanahu wa ta'ala ila Daud ọlọ́run sọ fún anabi Daud
idha ra'ayta li taliba idha ra'ayta li taliba idha ra'ayta taliba li bá a ṣe tunu fakun lahu khadima fakun khadima lahu alẹ́ kadhalik. àwọn ọ̀rẹ́ rẹ̀ bẹ̀ síbi ni ṣé mo gba ẹ̀yìn àfa mi. ó ní ọlọ́run wọ̀ Dáúdà tá a bá ti lè rí ẹ tó ṣe pé mi ọlọ́run ní wá ká tó sì rí mi fakun lahu khadima lọ́mọ ṣe kídìmọ̀ rẹ àlùbáríkà tí mo sọ̀ kalẹ̀ sí náà kó pọ̀ sí wọn náà lára fakun lahu khadima fakun khadima lahu. ilé kéwù la wà yìí ilé kéwù la wà fún bàbá wo níyẹgí àfáàgbà tí wọ́n rà lùbáríkà alájí àgbà jẹ tí wọ́n já náà sì fà alájí àgbà wọ́n lọ dé àti ìdọ̀bà àlìmọ́ rẹ̀ àti mọ́lẹ̀ sheikh kídìmọ́ náà nù. ìfarasìn náà ni òun náà ní ń fi wo lójú ayé wọ́n tún lọ tí wọ́n tún wo ọlọ́tẹ́ ní wá yanjú ẹ dákun. al-khadim yadkhulu fil khidmati raghiban fi thawabi min Allahi ta'ala májẹ̀mú khidma tẹni wá sọ̀rọ̀ lórí ẹ̀ khalifa tó o bá ṣe khidma má wo nǹkan lọ́wọ́ ẹni tó ń sìn ọlọ́run ló lè compensate ẹ má wo pé òun bá ṣe wù ká àwọn ń pín mọ́kà wọn ò fún mi bóyá ọdún tó bá rán ọ kù. jọ́lá wọn fi sí lọ́kàn kó ṣe nǹkan tí ò bá ṣe ọlọ́run ní ọ̀ràn kan ọlọ́run kul lillahi billah. kódà lẹ́nu ọdún ni bàbá tí wàá dá agbádá lórí mẹ́wàá wọn ti rántí àwa tẹ̀ ń tẹ̀lé ẹ kí ni tiẹ̀. ìwọ náà ń wò lóde ni àràtúlù ńkọ́ àfàwọn alájà tó àti yorùbá ní bẹ̀ sí mi ni bàbá ntẹ́ bíbí ni mò ń sọ yìí o ṣẹṣẹ mànúwa náà wá ṣé wàá ní kídìmọ̀ ìyá wa kídìmọ̀ ó ní olóríṣiríṣi ẹ kọjú sí mi o. olùkọ́dìm lẹ́yìn kàdúmù lè sànáì th sànáì iye sànáì wọ́n bá yé kí ó jẹ́ dákun wọ́n yà wọ́n bí ejò sànáì. gbogbo ẹ̀rọ tó wá ṣe kídìmọ́ tẹ́lẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ yìí o kò ní máa ṣe kídìmọ́ torí kí wọ́n lè máa yìn ín onífọ̀tà ti ṣe ewu àníyàn gbé ọ̀ṣùnkú. táàfà rẹ bá yìn ọ́ tó o bá mẹ́rìtì ọlọ́run ní yìn ọ́ wọ́n kàn ní pé ọpẹ́ láàárẹ̀ ni ọ̀ ní sàlùbáríkà ẹ̀yin obìnrin ní náà ẹ má sáré kẹjẹ olójú ọkọ ọlọkàn ọkọ ní kẹjẹ bí o bá sáré ojú wọn jọmọ yín mójú torí kọrin yín ojú ayé lẹ ń ṣe kẹlẹ bá jẹrogún yín máyé lẹ ń ṣe kò dùn mọ́ yín bẹ́ẹ̀ sì ni ẹ lè ṣe bẹ́ẹ̀ ni Ọlọ́run ló mọ ọmọ ẹni tí ò déwájú bẹ́ẹ̀ lẹ́yìn ọmọ kéwù ẹ ń torí kí wọ́n lè yìn mú kí á lórí dọ́ mú kí àlùfáà mú kí ogun wọn àwọn ọmọ kéwù nù àyẹ̀wò ẹ̀kú tó wọn nìyẹn. kọrin yín lónìí bàbá wọn orí yẹ gíní ẹni bẹ́ẹ̀ ni ẹ dá mi nù ń tọ́jú ẹ jẹ́ àgbà ń sọ fún ẹ pé àwọn àsìn kankan ní ìgbà wẹrẹ wọn fi àṣọ ìsìlámù lélẹ̀ nígbà wẹrẹ pílẹ̀ ẹ jẹ́ àgbà sì gùn wá sí Ìlọrin àsìkò tí wàá tó bàbá ní ó yá ẹ lọ sọ fún ẹyẹ tó fẹ́ fún Ìlọrin ẹ lọ sọ fún un tẹ ẹ bá débẹ̀ ẹni mo ní kó dúró ń bọ̀ àwọn bàbá wa náà tó gbé mọ́tò ń jọ náà yá
abárí pléènì ń gbọ́ ẹyẹ adájọ́ àgbà náà sọ fún ọ̀pọ̀ ọ̀gbọ̀rọ̀ tí ì fò fò tẹ́lẹ̀ jẹ́ àgbà fi dé tí ẹ bá ṣe kí ni má dá àyè kan àṣẹ àfa rẹ̀ lọ́mọ lò ẹ tẹ̀lé mi ni ẹ̀yìn làwọn èèyàn ń wá ká lónìí tí ẹ bá ṣe kí ni má ní àtàchì kankan máa pé tí mo fẹ́ gbà ní kí ni má wò lẹ́ ń ṣe ẹ bá ọ̀fọ̀ lòdì wòlímọ̀ ẹ tọjọ tó dúró dòbí ẹyẹ àjẹ ẹ tí ká ni kìsìmẹ́tà ẹ ti jọ lòdì jálàbí pẹ̀lú àfà ẹ̀yin lẹ ké yàsí ẹ ké kùránì wọ́n háwó sí i lápò àfọ̀ ògbà ẹ tún kún ojú àgbá déédéé wọ́n fún yín wọ́n tún wá dúró kí ló dé wọn ò tí ì pín rẹ ni ẹ tún bá jẹ́ ń bí ẹran tí ẹ fún ẹ jẹ́ kálíbárí kọ́ mọ́ jẹ́ tì í mọ́. olè ẹ̀wọ́ ara rẹ̀ nǹkan ṣe ẹ̀yin olè burúkú wẹ̀. lìsàlẹ̀ àmì yìí ń ṣe kírímọ̀ torí ká yẹlẹ máa yìn wọ́n nítorí irọ́ wọn lọ mú ìwé sábàlà wọn máa kọ nǹkan bá àwọn kàdíkọ́ máa rí ìdátẹ́jẹ́lá àmọ́ tí a bá dẹ́yìn ẹlẹ́ẹ̀kẹ́ bu ni ẹ àwọn gangan ni ẹ máa lé kú àfà ìwé yín ní sàn àdékò sí lára yín pa. tó yá o ẹ̀yin lẹ́pẹ̀ mí tó bá ya kó máa ya ọba yín wala yattabi'u al-hawa fi ar-ridha wal-ghadab khidma májàmọ́ khidma ní nǹkan bàbá o nǹkan dùn mọ́ ni o àbí ó dùn mọ́ ọ̀gbọ̀rọ̀ sí tó yàtọ̀ sí tàǹfà rẹ̀ tọ́bárì tó yọ ọ nínú ha bàbá ọmọ yìí ni mo fẹ́ fẹ́ àfàrà kò sọ́nà ń bẹ̀ dákun má jẹ́ mi ìrọsẹ̀ méjì wọ́n ti ní òsọ́nà ń bẹ̀ nù n tó wà lára gànà lẹ́yìn ká n tó wà lẹ́yìn náà fà yín ló mà wàlúkàdọ̀ tá a bá sì ń bínú lọ́wọ́lọ́wọ́ tá a fà rẹ bá lọ tọ́ lábẹ́ khidmọ́tò wà kò gbọ́dọ̀ kú kàmí lẹ́mìí rẹ̀ mọ́. mo kẹ́ pé mo gbà lójú wọn ni o ìjà ń kọ́ntínú o ẹ jẹ́ ń sọ fún yín lónìí àwọn tó ní ọ̀rọ̀ ìmọ̀ mi tí n bá ní kọ́ mọ̀ sí nǹkan tó bá yìí ṣe mo yọ gbọ́ ni o ẹ lọ fẹjọ́ mi sùn bàbá tá ní pé tó fẹjọ́ rẹ sùn wọ́n ní ọwọ́ lọ fẹjọ́ mi sùn bàbá wọ́n wá pé ọ pé sóhun tó fẹjọ́ rẹ sùn lọ ń tẹ̀lé mi ká dádúró wò báyìí ò bá yé ọ. bí ó bá yẹ mo sọ ní kò ní yẹ ọpọlọ mi pé èmi ti ń sọ̀rọ̀ Ọlọ́run pé mi lọ́pọlọ. al-aqilu wal-khalqu thumma al-khulqu ọpọlọ fisi kéèyàn jáde kí wọ́n rí dáadáa àti wà Ọlọ́run bù mí ẹ gbàgbé rẹ tí máa tọ́ ọ bá tún sọ kàn fẹ́ jẹnu rẹ ń yà ni kí n tó sọ Ọlọ́run ti parí ẹ fún mi wọ́n lè ro kúro bí lákàrẹ́ sí lọ́nu àmọ́ ọ̀rọ̀ tó wúlò nígbà tó dọ́pọ̀lọ́ tí ò lálàáfíà ó yá sí nǹkan mi sàlámù àlékún. mo tún lè sọ fún ẹkẹ sọ́wọ́dì wọn ni tí ń sọ ẹ̀ o tó gbé ọ̀pọ̀lọpọ̀ ṣubú wọ́n ya àwòrán nǹkan mi sọ́kàn àwọn àdéhùn àwọn aṣubú lulẹ̀. tí àáfàá rẹ bá ní máa lọ èyí tí wọ́n ń wò ní igbóhùn wọ́n kórìbá wò ọ̀nà lọ́ba ń bẹ̀ torí pé àwa kìnìkà la máa ń àtẹ àwa kàmú kìnìkà ọ̀ràn tí wọ́n ṣe ó dàgbé látòkè. وعاصيها والمريدي فكم من محلد إلى النجم لما أن أطاع الهوى àìmọ̀ yẹn tó ti dókè tẹ́lẹ̀ tẹ́ ń wò bí ìràwọ̀ bí òṣùpá lama an atọ́ alhawa njẹ́ tó tẹ̀lé fẹ̀rẹ̀ ó kàn jábọ̀ ni
kò dín méjì wọn ò béèrè kẹta wọn ò béèrè o. wala yakhuzuhu fil khidmati lawmata la'i. tí ẹ bá ṣe khidma lọ́wọ́ máa ń wọ ẹgbẹ́ rẹ tó wà ládùúgbò kó wọ́n ti wọ jeans wọ́n ti ra plasma tv wọ́n ti ra mọ́tò kù ọ́ sọ wọ́n láìka tí wọ́n bá gbéra wájú ni wọ́n ti bá ọ. bàbá dáàdì mi Imam Hussein wọn àjẹrẹ rere kìí ṣe ń kékèké wọn ni mú yìí jòkó síbẹ̀ o tí máa tún bá gbọ́ ego ń wà nàgà wọn ní jòkó ṣé bọ́ọ̀lù ni wọ́n gbà ní àpéwò náà jẹ́ láyé wọ́n ti dàgbà 20 ni wọ́n lò láyé fún wa ní sáàmà tẹsẹ̀ yìí ẹsẹ̀ ti yọwọ́ ọwọ́ ti yọwọ́ èmi wá sábà rere mọ̀lẹ́ tí wọ́n máa sunkún ó tún yá ó tún sẹ́kọ́ndì lọ́dọ̀ ya dáàdi wa àti ní sálángángbà náà àwọn olókèjè wọn fọ́n jólẹ̀ wọ́n tún wá rù ó dáàtà ìyá dáàdi mi sì ní epo ní máa ń fọ epo tí a máa ń fọ nínú adáhùn wọ́n bá fọ epo tán èmi ní kiri ògùsọ̀ lọ nírọ̀lẹ́ àti èèsàn tí a fi ń ṣe kínní ní àgbẹ̀dẹ tí a fi ń ṣe ẹ̀rú kọ́ wọ́n máa wò pé èé ṣe àwọn tó bọ̀ mí fìrì ó dọ̀dọ̀ alájí àgbà àwọn bá a ká bẹ́ẹ̀ bá a ká nínú gbogbo wọn lónìí tí mo gbọ́ lọ́wọ́ kọjá kò sẹ́ni kankan láyé mọ́nú wọn àbí màámi kan tó kú náà nù ṣé ń sinra mi nísìn sáyé ò sìn mí njẹ́ ti rúlù ẹ̀ka ojú òtí mi ojú ń tì ọ lẹ́yìn àfa rẹ pé àfa rẹ yẹ ká lọ ó dẹ̀ jẹ́ lọ pààrọ̀ fìlà tí ò ní ẹ̀wọ̀n lóde àbíwọ́ èyí mọ̀ lóde ọ̀sà kọ sáyé rẹ lẹ́wọ̀n ni kódà níbi tó rí ibú dé nísìnyí ní kíni àárọ̀ máa sa owó lóde mọ́ ẹ bá náwó síwájú atẹ́gùn gbowó lọ sọma kí o tó fẹ́ mú owó mọ́ kálukú ti mọ ọmọ kí o lẹ́yìn àfọwọ́mà ni owó tá a jọ pín lé kí ni pa ilé rìn nítorí da ayérú ni sọ àwọn ọlọ́jì àgbà lẹ́yìn ọ̀fọ́ àgbà wọn ò ríra wọn tàbí wọn ṣe àgbáyé tàbí wọn ní ẹgí wọn ò rí ara wọn lẹ́yìn alájí àgbà ọlọ́run ayé ọmọ rí ẹ. Allah. ẹ̀yin ọmọ kí ó tẹ̀ lọ ná iye fìlà tó wà lórí àfa yín kó máa ya lọ kó máa ya bá ọmọ kéwú kọ́ ọmọ kéwú làlátà. kí n tó sàdúrà jí n kà tẹ́ ẹ̀ tẹ̀lé mi ni kéèyàn ọmọ kójú ọmọ tì ọ́ fìlìmọ̀ nígbà tó ṣe yìí dímọ́ lọ kójú ọmọ tì ọ́ ní òun lọ sọ mi ní ojú báyìí lóde gbogbo aṣọ mi wá ń rún báyìí èrè bá ti rún kí ni ń já sọ bí ìbá sọ gé òfò ọwọ́ lẹ́yìn àfa rẹ ọ̀ ń kọ́ lálálá ọwọ́ lẹ́yìn àfa rẹ wọ́n ń bù ọ lówó ọtún wá lásọ rẹ rún bọ́sọ̀ rẹ bá nà tọ̀lẹ̀ àtàlùbárí kò bá jẹ́ tiẹ̀ nǹkan. èyí ni wàá sọ̀rọ̀ o èyí ni wàá sọ̀rọ̀ sọ́mọ́ tó lè sọ̀kan sí kí wọ́n á ṣàdúrà jẹ̀mọ́ ẹ̀ ní kíni mọ́jàmọ́ kíndìmọ́ gbogbo yẹn máa wọ́yì tí kálukú ń bẹ lára rẹ̀ ọdún ara rẹ̀ wàyẹ̀ dà ó ṣe ìhà ṣe ìhà ṣe ìhà ṣe ìhà mọ̀ọ́dí àwù tó dẹ́n ti ń kọ̀ nǹkan lẹ̀ ṣe ìhà ṣe ìhà ha Hamza. معرفة وان به غير أو شيء ألف لام يا موضعه إذا وسكين مالك الجماعة نعم يوم أقبل كوكا سايرة أي تلون بسي bàbá oníyẹgí ni ẹdúró yìí wọ́n ṣe àlífà bí tàbá ti bẹ́ẹ̀ gbẹ́gbẹ́gi ní òwú mẹ́ oníyẹgí náà nù ẹgbẹ́ ẹbẹ ẹ má ra lẹ́bù wọn bẹ́ẹ̀ bá tẹ́lẹ̀ lẹ́bù wọn ìkíni mọ̀ rẹ ti jánu. gbé nǹkan kan sáàyè ẹ̀ àti yorùbá ànábì wá jèrè ńlọlé yorùbá ànábì.
mo ra ti ṣàdúrà nù mo ti tẹ́ra mi lọ́rùn pẹ̀lú yín. àwọn ọ̀rẹ́ ànábì ti lọ lónìí. Musliudeen akramakumullahu bó lọ wí. وعاصي الهوى المريد فكم من مهلك sọ̀rọ̀ fáàní kí. إلى النجم لما أن أطاع الهوى هوى. ASP wa gángan àbí gángan gánga àbí ẹ̀kọ́ ni ní gánga náà ni ọlọ́pàá tó wá ní mo fẹ́ gbọ́ wá sí olóríire mọ̀ ni ntí ni ó bọ́ ta ẹ̀ẹ́dẹ̀ sọ́nà ni ọdọ̀jọ́ jáde ń gbà Alex náà tẹ̀lé kódà Monday tẹ̀lé àṣọ àti Lukumanu àwọn ní ọ̀gá ọlọ́pàá ń dà tó ní pẹ̀lú ògùn ọlọ́run ọ̀dì IG àmín. ẹ mọ̀ pé bó ni ó ti dá o ọlọ́run ní òyìnbó èyàn ètò ọlọ́run ní o kọ́lọ́run lè bá a kẹ́ èèyàn kan ó lè mú 1000 kó lẹ́ o kò nílà o ṣèbí kí ló ti mọ yáwó ni kó sì débi tí ń lọ ẹ lálùbáríkà àmín. ẹ sóríire ẹ jòkó ó tọ́gà ọlọ́pàá lóòótọ́ bí ò mú bọ̀ lọ ó bá lẹ orí ìmọ̀ yẹn wọ́n mọ̀ wá ọ̀gá lóṣù kẹ́ وعاصي الهوى المريد. ọlọ́pàá náwó. ọlọ́pàá mú wà ní àwa ó ti dá jù kò sí wọ́n ti yù kárì sàkáwù tẹ rínú kéèyàn lè tọrẹ out of ntẹ fún ló tó fún àwọn ẹ̀mí ìṣe lónìí ọlọ́run ní jẹ́ parẹ́. àmín. bàbá àwọn anìkílẹ̀ bá kí ni mẹ́jẹ̀mú khidma tó lè mú yàn lókè jẹ̀mọ́ ẹ̀nìkílẹ̀ àkọ́kọ́ ẹ̀ dá mi lóhùn khisal khadim asidku sidku lisan bẹ́ẹ̀ bá ń ṣe khidma lọ́wọ́ port fẹ́ jèrè ọ ní náà naam. kí ló tọ̀ dá mi lóhùn ọ̀ ṣe dá mi lóhùn tiẹ̀ ọ̀ lè sòdodo pẹ̀lú ẹni tó ń ṣe khidma pẹ̀lú ẹ̀ ẹni bíi kíni wọ́n náwó àfáàrẹ́ sí ọlápò bàbá à ń rí nǹkan àbájìrín àwa kó owó fún ọmọ kéwú owó adélé ó dẹnu àpòkọ rẹ̀ àwọn ẹgbẹ́ 1000 bẹ́ẹ̀ mọ́ èló ni wọ́n fi sẹ́yìn ó ní wọ́n sin dọ́là dàjẹ́ ìṣe àfọ wọn ń pé mo kà á owó ńláńlá tó wu ọbẹ̀ tó wọ́n kàn lá ó ní akérèmọ́ kan mọ́ bó ti wà náà nù ó dá ayé rẹ̀ burú nù. ọ̀pọ̀lọpọ̀ yín lónìí kí ni mọ́tà ń ṣe kẹ́lẹ́ kó àfa lẹ́sẹ̀ ni torí àwọn àfa sí ní tìjú àìgbowó sápò ara wa àpò àkẹ́wọ́n kò wá sí yóò wá lóun fẹ́ tọ̀. kí ló dé àwọn ojú ara yín olè bàbá wọn wojú ara wọn pa ẹ tẹ̀sí ló ti mọ́ra yín. àwọn àfáà náà ti wá gbọ́n ẹ ti wá gbọ́n lò ní wọn nìkan wọ́ọ̀bọ̀ torí wọ́n jù ú sábẹ́ ṣọ́ọ̀ṣì wọ́n tún yọ àpò rẹ méjèèjì sọ́ọ́ni pọ̀ fowó pẹ́ o tá a bá dé àgbọ̀dọ̀ bówó mẹ́. èèyàn máa kéwù ti kó jẹ yín gbogbo owó wọlé ti kọ́ a àfáà mi ò tiẹ̀ pa ó sákò máa dá lọ́wọ́ àgbẹ̀ wọn ẹ̀dí wọn bá ń gbé gbèsèwájú ọkọ mẹ́ẹ̀. Allah ẹ̀mọ̀ràn àbáyé kejì ikhlas kẹ́yìn ó ṣe àfọwọ́ pẹ̀lú ṣéwù rẹ̀ àbí àfa rẹ̀ ti ṣe kíndìmẹ́ pẹ̀lú ẹ̀ kó ṣe ikhlas gẹ́gẹ́ bí Abubakar bó ṣe pẹ̀lú ẹni Muhammad sallallahu alayhi wa sallam. tóbi tóbi tí ń lọ ikhlas ò sí mọ́nà ni kò sí àfọ̀mọ́ àwọn ọmọ kẹ́wọ́n ní ìsìn tí ò ní ikhlas ti ń ṣẹ́jú sí ìyàwó àfa tí ń pè ìyàwó àfa lóru èmi lẹ́mú lára bàbá ti dàgbà ó dàgbà náà lè kú ṣáájú rẹ̀ àbí kí tó ra rẹ̀ kó kú ṣáájú tiẹ̀
mẹ́nẹ́ká àwọn tó fẹ́ fẹ́ Aisha pọ̀ nínú ọ̀sán abẹ́ tó ju wọn ẹranko mọ́ Aisha kódà kó tó ti pé lọ́dọ̀ ànábì wọ́n fi lọ́mọ ó ní nfẹ́ Usman wọn ní wọn fẹ́ wọ́n kí ló dé wọ́n ní ànábì máa jẹ́ lẹ́nu púpọ̀ àwọn sì mọ̀ nígbà títí ń jẹ́ lẹ́nu ó wà lọ́kàn rẹ̀ nù ẹ má jẹ́ abadá sí i tó bá lóun ò fẹ́ mọ́ ló tó kà á ní kíláàsì má lónìí gbogbo tó wù àfáàyín ní wù yín wọn lápẹ́ ìfẹ́ lálùbáríkà. sẹ́ni pé ojú agbó dákẹ́ ojú àfa àtọmọ kí ó ṣe é mú obìnrin kan ní street kan náà. èmi ní ìhà tó wà ń bẹ̀ sọ́wọ́n náà fẹ́ yàwó ni ó wá ní hello yàrá mà ti pé mẹ́ta sọ́wọ́n lè ṣe kẹrin kọ́ọ̀rọ̀ tó kàn ọ́ yóò ti rẹ̀ yàn. ìkíláàsì dà níbi ẹnu ọmọ kí ó sì tún ayé àfa rẹ̀ ṣe kálukú wa rọ bí awọ́ọ̀lù torí sẹ́ ẹ̀bú tẹ̀ ń ṣe nù. bàbá wa kìtìmánu sírì káàdì mẹ́tẹ̀mú xidimá ọgbọ́dọ̀ ló fi sí pamọ́. Abdullahi bin Abbas njẹ́ torí ànábì nípò tí ò yẹ kó rí tẹ́lẹ̀mí sẹ́ ó wá dé ló sọ fún bàbá ẹ̀ torí pé tí ẹ̀yà bá sọ̀kalẹ̀ fún ànábì tí wà yìí bá dé ìwé pè yóò àdákú inna sanulki alayka qawlan thaqila ànábì máa wọlú lẹ́ni ànábì ló rí mi lóòótọ́ ó lójú tó fi rí mi níbi tó ti rí mi kò sẹ́ni tí ò ní mà tó nu yín àmọ́ àṣà kò sọ ojú rí ó fọ́ kó tó kú. àfa yìí sẹ̀kú mọ́ ní ẹ má jẹjẹ àgbẹ̀lẹ̀ kankan lọ àti ìsanwó èlùbá wọn àti ìsanwó èlùbá wọn ó tún láti rí náà lò. dá mi lóhùn ọlọ́wọ́jì yìí méjì péré náà ló kú ẹ̀jẹ̀ ń kà á tábọ́ fọ̀rọ̀ ní síjà mi wọ́n jà wọ́n kídùmọ́ ẹni kí tún ní jàmá dá mi lóhùn wàhádàmù takilifi iṣẹ́ ìkàkú máa la yòtí ọgbọ́dọ̀ gbé tí ṣé ìwúrò lágbára kọ lọ́rùn dá mi lóhùn wàhádàmù takilifi iṣẹ́ ìkàkú máa la yòtí n tí ṣé ìwúrò lágbára má gbé kọ lọ́rùn kódà tó de bá kàn tó bá ní ìrìnlẹ̀ wà ràn mọ́ wa ẹ̀jẹ̀ tó ràn mọ́ wa ọlọ́sẹ̀ jẹ́ lálùbáríkà mo fẹ́ kẹ́ wà ní tọ́ ọba yìí nílà ọ̀ nílà lùbáríkà torí ọtí jẹ́ kó ṣe ń tí ò tẹ́ lọ́rùn èmi sì ń pẹ́ sọ̀rọ̀ ẹ̀ ní kíni jẹ̀mọ́ ẹ̀ ní kíni gbogbo òde tí mo ṣe rí lójú ayé bàbá bí kí wọ́n kọnu ọkọ̀ sọ́nà kí nǹkan mi ò ṣẹlẹ̀ bàbá ò wá ráàyè wá tọ́ bá parí òde yẹn alájí àgbà ó ta bá pa wọn àgbè lọ ní bàbá ẹ ti wá toró ti yẹ mí ní barakallahu fik. Barakallahu fik. Barakallahu. Àlọ́ ó rí wa nù ayé ẹ̀. Ilẹ̀ ń bá ká. Ìwọ lọ bímọ tí ẹ kọ́ sanwó kò ní tán ní bàbá ẹ̀yìn lẹ́yìn ẹ̀ràn súná o. Nítorí ó ti wá jẹun yín. Àgbẹ̀jọ́ tó ń pa lóhùn sí ìbàlẹ̀ òun sọ pé sí ni. nǹkan méjì yìí kọ àbótó dánú lóhùn al-ihtimal wa saburu èyí gbọ́dọ̀ fara da ṣéwù rẹ̀ mẹ́tẹ̀mú kídímọ́ torí jẹ́ mi high tension ní ṣéwù rẹ̀ wà high tension tí ó gbóná jẹjẹ wọ́n máa tù ìwọ ọlọ́mọ wa tí ó yọ nínú ọ̀ ti mọ orí àwàdà tó lè ṣe tí ó fi rẹ́rìn ṣe òbí ló lè jáde sí kí ni gan self ọ̀làfàdàdà kọ́ jẹ̀mọ́ ibi tí ń ṣàdúrà tẹ́ yọ̀ǹda mi torí mo tún ní wàásù nílé lóru bẹ́ẹ̀ ni
ẹnìkan kú fún wa tó dúró òní ó yẹ kí n dúró lọ́fà ṣùgbọ́n ẹ tó pè kò ní dáhùn èmi náà yá àgbàdo mo ti bọ́ nítorí lẹ́nu n lè fi rí àmì inú ọmọ mi àti yorùbá àná bẹ̀ sí mi ni ẹ̀yọ́ ọmọ mi ṣé mo lè kán mi tó sí àbẹ́sẹ̀ ń rọ ọba àmàkó Bàrígà ọmọ mi tó wà ń lẹ inú ọ̀dọ̀ mi ló gbé bàbá ẹnìkan ló pẹ́ lọ́dọ̀ àfà ọlọ́run foríjì inshallah foríjì ara kan àsìkò rẹ ti dé àmọ́kẹ́lẹ́ gbọ́wọ́ ìfaradà tó lè bá lọ́dọ̀ ṣé o fún ní ìzì ní kò máa lọ yóò dá àlùbáríkà ó wà lóbi ọdún mẹ́ta mẹ́rin ló bá lọ bá ṣéwù èmi náà bẹ̀rẹ̀ ìzì ni bàbá ní òsáyè ló bá sunkún lọ bá ya ṣéwù ó wá sunkún lọ́nu lọ́pọ̀rọ̀ ó wá sunkún màmá ṣéwù bá pe ṣéwù ọmọ yìí ti pẹ́ lọ́dọ̀ rẹ fún nísìnyí ọdún máa lọ olódà ò ní sì lọ́gbà yìí sì ni lágbàdá náà máa lẹ́yìn ìlú báyìí ọ̀ rí ìkudu níbi tí àgbàdo òjò máa rọ́ sí náà pẹ̀lú kudu torí yorùbá èkó kò dángájá ìkudu sọgbọ́n rí kànáà níbi tí àgbàdo òjò máa wọ́ sí tẹ́ máa rí gbogbo omi tó máa lọ́hùn jẹ́mọ́ ìdá mi náà mọ́ kí ló dé ẹ̀ dáhùn tó o bá bọ́ sínú kudu nítorí ọmú wa mo bá débi ìkudu lóòótọ́ ló bá rí mi tí ń tàkìtì orí egun orí gbogbo ẹ̀gún àfàmọ̀ níkà ṣébi ṣe ń fún àyókù ní tiẹ̀ ní ibi tí ń ti rí tèmi ní ó wá dúró wákàtí mẹ́fà kò mú kankan ọdẹ kan wá ń to kó bọ̀ ó kó ajá mẹ́rin lọ dìgbòlugi ìbọn àti gbérí àfà kí lè wá níbí ẹ̀dá wílò dáadáa sábà kọ́tì. ilahi wa hukimu fa'arih fuadaka min la'alla wa min law. Makaju fa'arih fuadaka min la'alla wa min law. arih fuadaka bóyá tí ma gbé burúndé yẹn ọ̀ ṣubú ni. min la'alla wa min law. ọ̀rọ̀ àgbà Allahu akbar ẹ sọ bẹ́ẹ̀. Allahu akbar. ọ̀rọ̀ ní kílẹ̀ ń ṣe ó lé àfáà lónìí wọ́n mú nǹkan níbi ìmọ̀rù mùsíbà tí wọ́n fi bẹ̀rù èmi ò lè bọ́ ọbẹ̀ àfáà yín ló rẹ̀ ẹ bá ń gbajá lọ ó bá bọ́ gbérí ẹgbà gbérí ẹgbà bọ́n ó bá tàdí mẹ́yìn ọdẹ ṣe kínni ó di jùá orí ló mú lọlẹ̀ bó ṣe bá nu kòtò báyìí nígbà tí ó pe ògùn ọ̀sẹ́jú ó bóde báyìí ìmọ̀lẹ̀ bò ní. Allah. ìmọ̀lẹ̀ bò ó àáfàá bá di kàrálájà bó ṣe kó ajá lọ lẹ́nu àti gbérí àtìgbọ́n ọdẹ tí ń tìgbẹ́ bọ̀ òun gbé ìmọ̀lẹ̀ lọ́lẹ̀. Allah. ló bá délé kò ní lọ́lé bàbá rẹ̀ ilé àfáà ló gbà lọ ó ti dájá ajábáyé gbọ́ àfáà bá jáde ní ẹgbẹ́ láàmì yóò kan ajá báyìí ọmọ kẹrin ló kó ajá wọlé èéṣe kò lè purọ́ mọ́ báyìí bá bẹ́ẹ̀ ni búrẹ́sì kò lè tí ì tó láfaradà ni àti pé oríire inú ẹ̀gbin ló wà àṣepọ̀ lè kó sínú kòtò ẹ̀gbin lọ fi sórí rẹ̀ kéèyàn máa jẹ́wọ́ àṣẹ́ntẹ́nsẹ̀ kídímọ́ tẹ́ ẹ̀ bá ti lè gba ẹ̀gbin ẹ̀ lé sórí ibi ẹ̀gbin lórí rẹ̀ wà ẹja tẹ́wọ́ àdúrà ẹkú ti gbàdúrà lẹ́sẹ̀ kí n tó dé tẹ́wọ́ àdúrà rẹ̀ lẹ́ẹ̀kan wá ní kí wọ́n sanwó kònà ẹlòmíì ò dìde ìwọ tó o bá lè sanwó kònà mi nísìn mo ní sákẹ́ni tùrọ̀lẹ́ lọ́ọ́ fi sanwó kònà ìwọ nígbà tó tàtà tó sú ọ tán ẹ̀yin jẹ́mọ́ ìní 1,000 ẹ̀jáde lẹ́ẹ̀kan náà má rojú sẹ́ o ipá mi ká 1,000 naira mo wá mo bọ̀ fúnra rẹ ni ìwúsàn wọ́n fi rán àyàn ẹ̀yin obìnrin ẹgbàá bíi ti ọkùnrin kó gbà bíi.